Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Mùsùlùmí. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Mùsùlùmí. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Mùsùlùmí TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Mùsùlùmí TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ọba kan bẹ pé àwa ń wá ọba àlè láyé wọn pè é kálúlù àtijọ́ ń pè é. Okay. Ohun tó yẹ ewu yìí ni pé torí àwọn tí wọ́n ní. Torí àwọn tí wọ́n ní. Okay. Èmi náà wá fẹ́ dédé tó wí yìí wọ́n á fẹ́ rán sí ọ̀dọ̀ àwọn tán lòun náà. Bima fihim talamisatu abihi la aqulu talamisatuhu la aqulu talamisatahu huwa bal talamisati abihi àwọn mo fẹ́ rán sí èmi lọ rán sí ibi tó rán mi sí ọ̀pọ̀ gagan èmi wà rán sọ́wọ́n tí ò tó àwọn yìí ìrìn rán sọ́dọ̀ àwọn tí wọ́n tóbi ó ti so dédé ń tọ́sọ̀ tó lóhun àwọn tán wá ní òun náà nú àwọn ọmọ kéwú ẹni mo fẹ́ bá sọ̀rọ̀ yìí ẹ̀yin tẹ́ ní àfá yìí àfá Ibrahim Mudiru Darul Irshad tí ń bá gbà lórílẹ̀ Ibrahim Olawumi òní ń bá wí. ṣẹgbọ́ èmi ni ọmọ lórí ibú so mi rẹ̀ dé tí ò ń gbé wà ní irú ẹ̀ pọ̀ lọ́dọ̀ mi irú ẹ̀ pọ̀ ṣùgbọ́n ìní wí ìní ṣe bẹ́ẹ̀. Ibi tí mo ti yájú sí Mudiru lẹ́ẹ̀kan rí ibi tí mo ti yájú sí Mudiru lẹ́ẹ̀kan rí gbé jáde báyìí àtẹ̀yìn tó bá lè bá yín gbé jáde ìwà gbédèdè irú ẹ̀ pé ìyájú sí Mudiru ó di bọ́ǹkì dèdè tí Mudiru sọ àbí ń tẹ́lẹ̀ omi sọ nípa àfa wa kò lè mí ṣe kò sí ẹnìkan láyé bima fihim mashayikhu ahli sunnati wal jamaa tọ́lọ́ mi bá rọ̀ bẹ́ẹ̀ ara yìí ẹni yìí ọ̀sọ̀ báyìí kò sí ẹni kankan tí mo ṣe rọ́dù lórí ọ̀rọ̀ rẹ̀ rí ń bẹ́nu ẹni tí ń pè lẹ́yìn bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta ní ti bá a sọ̀rọ̀ ń bẹ́nu wọn ẹni tí ń rọ sálà rẹ̀ bil kitaba ń bẹ́nu ẹni tí ń wò pé eléyìí ò ṣe súnmọ́ níwọ̀n àwọn wo alákọ̀ọ́kọ́ ẹlẹ́kìkí tó lè ṣe rọ́dù ẹyọ kan fún yàn. So èmi wá lọ máa lè mi lọ rán sílé Ibrahim ọ̀dà. Kí ló mọ̀? Ìta gbangba mo ti wí kí ló mọ̀? Àfáà yìí ìta gbangba làwọn ti wí kí ni mo mọ̀ ìmọ̀ nkankan. Ó bá yẹ pé béèrè ni Kamil Abdulkarim kò mọ̀ nkankan. Wàláì ìsì mọ̀ nkankan lẹ́gbẹ̀ẹ́ àwọn onímọ̀. Lasu aliman aslan. Mi ẹ sọ ní mímọ̀. Bal talibul ilm. Akẹ́kọ̀ọ́ mímọ̀ ni. Àdàtà àbí tẹ̀lẹ̀. Ẹ máa gbọ́rọ̀ wọn yìí. Bàbá ní ó jáde sí ọ, ó gbàgbé gbogbo rí. So ibi tí àfáà ti ní mọ̀ nkankan yìí àfáà wá ní bàtà táwọn fi ń tẹ̀lẹ̀ tó bá jáde sí èmi ọmọ kéwà lájí àgbà dáírì ọmọ kéwà lájí àgbà bàtà tóun fi ń tẹ̀lẹ̀ ó ní kí ni mo mọ̀ ó ní mo wúlò gbájú gbogbo ayé yìí ẹ̀ mọ̀ nkankan lasu aliman aslan la astahiqu hadhihi al-khasla tosiro yuni an usifa biha tosi kan fi ròyìn mi bal ana talibun lil ilm wala azalu talibuhu
hatta uqbar tí fi wọnú sàárè Ọlọ́run ní ma wá mímọ̀. àmọ́ tí mo fẹ́ jẹ́ kó jẹ́ last one to àfà Mudiru orílẹ̀ Ibrahim yìí tí máa ń ṣe tipẹ́tipẹ́ tí máa ń ṣe gbéraga mímọ̀ lórí ọ̀rọ̀ masala yìí àbí masala bíi ojú gbogbo ayé ní ti ń wí. mo fún àfà Ibrahim Olawumi Mudiru Daru al-Irshad lórílẹ̀ mo fún un láyè kó choose any topic tó bá wù kó mọ̀ yanjú nínú kéwì kó wá sí debate pẹ̀lú mi. mi ò sọ ní mímọ́ o mi ò sọ ní mímọ́ wallahi lastu alima kama qult uqarriruhu anni lam astahiq walan astahiq wasfa alim. torí wọ́n tó lọ pèèyàn ní onímímọ̀ la arani fi dhalika al-makan أن ذلك المكان مكان عال جدا فقد أسأل الله سبحانه وتعالى أن يجعلني من أولئك الأفاضل الذين يستحقون هذا الوصف. Ọlọ́run ní ń bẹ̀ kọjá wa náà dàbí àwọn onímímọ̀. wọ́n ń sọ níta gbangba báyìí ní mímọ̀ o. so mo wá ń challenge ìṣeré kí n challenge yẹn ìṣeré pé n challenge náà. mo fún àfà Ibrahim Olawumi ní ọjọ́ mẹ́ta kó fi chúùsì tọ́pìkì tó bá wù nínú kéwì. سواء من ناحية اللغة يعني من مواد اللغوية أو من مواد الشرعية أو من مواد عقدية. so mo fún àfà láyè kó choose kó sì announce ẹ̀ yọ́ dọ́dọ̀ mi. ثم بعد اختيارك لهذا الموضوع يعني لموضوع رأيته يناسبك جعلت أيضا في يديك أن تختار المكان المناسب لك. أي tó bá tó wá wù ọ́ tó fẹ́ ká ṣe debate náà ń wà ń ra wọn tí ó gbé insha Allah ta'ala takalifu gbogbo tí ó ṣẹlẹ̀ ńbẹ̀ àwọn yóò gbé bí idhnillahi ta'ala. tó wá jórí masala yìí ni orí masala àtàlọ́wà ní kòtò ìrá ìníjòkó pẹ̀lú rẹ̀ pẹ̀lú yíhun torí pé yíhun kéré jù ní masáì ó kéré jù gbogbo àdísì tí ò yí ọmọ ti yanjú rẹ̀ lánàá tí ó bá tún wá tó bẹ̀ yíhun yastahiqu an ajlisa fi makanin ma fa uhawir ala hadha al-mawdu' at-tafi' mawdu' kan táàfẹ̀ tí ò ní ìdíkíyàn sẹ́ máa ṣe wàhálà lọ́tún lọ́sì orí fóònù lásán Facebook ń wọlé àwọn tí ó gbé tiwa tí wọ́n connect gbogbo wa èyí ń kéré jù. mo sì rí pé ó ti ṣàǹfààní nínú ẹ̀kọ́ tá a ṣe lánàá bá di ìsìn òun ṣe jẹ́ gbogbo tí ò yé yín tẹ́ kálé kéwù tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun tó kàn lè kéwù tó ti kà á tí ò yí ọ ni ti ṣàlàyé ẹ̀mẹ́. àtọmọ sí àwọn náà àtẹlómi tó bá tún fẹ́ kún yín okun wọn lórí ọ̀rọ̀ eléyìí. èyí wọn ìwá sí ní téèyàn mú ọjọ́ mẹ́ta ó ti kà á dáadáa ó fi jẹ́ ọjáde wá sọ̀rọ̀ èmi náà ti kà á dáadáa àárọ̀ ọ̀la ó ti yanjú okó mi pápá mára o alẹ́ ọ̀la mo rẹ́dì. Ibrahim Olawumi ọmọ bàbá lórílé wọn kí ọ délédélé ni hatta ta'rifa anni aqsuduk wọ gẹ́gẹ́ ní báwí. اختر الموضوع
بنفسك ثم اختار المكان ثم اختار الحكام أعطوا في قد جرف لي وانا نتشوسوا لكن في مرأى الناس بتاعون يوتيريني بقوا يوم أكبي إن صوبوا دو إليه نكاو والله بو سوي بين موري من سنة مما باتẹ́ sẹ̀rẹ̀ ojú mi lọ filẹ̀ sẹ̀rẹ̀ ojú mi lọ wọ́n kọ́ fà wọn fìlà lẹ̀ wọ́n tó ní fìlà gẹ́gẹ́ ìwọ́n tó ní fìlà gẹ́gẹ́ wọ́n ní kọ́ jáde sí mi ìsìn fún gbogbo ayé báyìí ẹ bá ń sọ fún Ibrahim Olawumi Mudiru orílẹ̀ kó tún sí mọ̀ọ́dù tó bá wù mo mọ àwọn tí mo jù mo sì mọ àwọn tó jù mí lọ mo sì mọ àwọn tá a jọ ṣe déédéé. èmi ní ń pè ní ọmọ kan bẹ́ẹ̀ náà ó ti kọ́kọ́ ṣe àwọn oríṣiríṣi bíi méjì ló ti lọ́rọ̀ mi tẹ́lẹ̀ ọmọ kan tó wà ní Britain yẹn bí wọn bá ṣe pè mí lọ́mọ kìí ṣe wọ Allahi certificate ọjọ́ orí rẹ̀ sọ́jà rẹ̀ kárí. ilé ẹ̀rọ tẹ́ẹ̀ ti lọ gbé wù ayé tá ìwé ẹ̀jàpá tí ọlápá jìká ní sọ́ọ̀bù. kò ní sí eléyìí tí mo ṣe yìí bí wú di pẹ̀lú ìfẹ́ inú mi ní kí n ṣe bí azal basato so lákin àárọ̀lá títí tí ilé ọ̀la ó fi sú lórí mọ̀ọ́dù yìí kàn kọ́ síta báyìí péèjì tó fẹ́ ká lónìí ó ti tán lórí ọ̀rọ̀ ta ló wà nínú kòtò nǹkan méjì ni ok èmi náà gbà tẹ́lẹ̀ o lè wí bẹ́ẹ̀ èmi náà gbà tẹ́lẹ̀ pé Abubakar ló wà nínú kòtò ọ̀tọ̀ níhùn hadith tó wà rò pọ̀ dàrú yìí tó dàrú mọ́ gbogbo yín lójú yìí ti yanjú ẹ̀ walillahi ilminna wal fadl. Assalamu alaikum. Naam. Mo wà pẹ̀lú yín. Mo wà lórí program, mo ti program lọ́wọ́ ẹ̀. Ẹ check again. So, òun ni pé ọ̀làhun tí ilé ọ́fíìsù òun retí lórí ọ̀rọ̀ mọ́sálà nítorí wọ́n ń wí torí àwọn tí ọ̀rá yẹ wò òun ni pé Abubakar ló wà nínú kòtò. Hadisi tí wọ́n ń kàún ni hadisu méjì ni kìí ṣe yọ̀ kan náà. Abubakar sì kírun lẹ́yìn Salim bí wọ́n ṣe wí fi masjidi Kuba'in nínú mọ́sálásí tó wà ń Kùbá. Abubakar ò kírun lẹ́yìn Salim fil usba mawdi'un bi Kuba'in. Gẹ́gẹ́ bí àfáà wa àgbà al-muhaddith al-kabir إمام هذا العصر في الحديث الإمام محمد بن إسماعيل البخاري عليه رحمة الله. So níwọ̀n bá ohun tí mo fẹ́ sọ nìyẹn